Láti gbà tí mo ti máa ń ṣe fídíò eléyìí lẹ́lẹ́kejì tí màá bẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀yin èèyàn wípé kẹ́ ẹ dákun kẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó kan gbogbo àwọn bàbá wa tí mo fẹ́ dárúkọ yìí, kódà kó tún kan ẹlòmíì náà tẹ́rí rí pé bóyá ó lè ran ìṣẹ̀ṣe yìí lọ́wọ́. Ẹni pé ká padà sílé, ẹni wípé kí gbogbo wa ká padà sí tí wọ́n fi bí wa, àti wá fẹ́ padà sílé. Ìmọ̀ kan ń bẹ nílé tó jẹ́ ìmọ̀ gbòógì, ìmọ̀ tẹ́nìkan kò gbọdọ̀ fọwọ́ kó yẹn kéré, ìmọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí wa tó jẹ́ ìmọ̀ Ifá. A fẹ́ káwọn ọmọ wa ó kọ́fá, a ti fẹ́ padà sílé yányán, a ti ṣetán, a fẹ́ kọ́ àwọn ọmọ tá a bí, a fẹ́ kí wọ́n kọ́ Ifá kí ìyà amúnisìn tó jẹ wá yìí kó má bàa tún jà wọ́n tá a bí. Gbogbo ẹ̀yin bàbá yìí, àwa délé àbálẹ̀ ẹ̀kọ́ Fá, àwa gangan fẹ́ kọ́ Ifá yẹn. Àsìkò tá a fílẹ̀ tá a fi lọ rèé kọ́ èdè elédè yẹn, a fẹ́ padà tó wá mú àsìkò yẹn wá ká fi kọ́ Ifá. Kò síbi tá a lọ tá a ti lọ rèé kọ́, kò sílé ìwé Ifá. Ẹ sì máa wòye sí i ní tó jẹ́ káwọn tèèyàn nìkan tètè rí ọwọ́ tètè fi họrí lórí ọ̀nà ẹ̀kọ́, àti kí nǹkan wo tètè kí nǹkan wọn kó lè bá tètè wá sósì ẹ̀, kó tètè di gbajúgbajà, kó di tí gbogbo ayé ọmọ mọ̀ fẹ́ tán máa fowó ribiribi wá. Ó ní wípé wọ́n modernize ẹ̀, wọ́n fi nǹkan míì kún, wọ́n sọ di ojúṣe ojú ẹ̀kọ́ gangan. Kò ní jẹ́ pé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ kan ló máa lọ kọ́ rárá. Gbogbo àwọn tó máa ń kàwé pé torí kí n lè bá àríṣẹ́ báyìí, kí n lè bá àríṣẹ́ báyìí, ó ti yí, wọ́n fi ṣe bẹ́ẹ̀ máa kàn fi yẹn fà wọ́n lójúmọ́ra ni. Ìwé yẹn ti padà di scam. So àwọn tí wọ́n lọ lé kéwú kò síṣẹ́ kankan tó máa fi certificate yẹn náà ṣe, kò sí. So ẹ mọ́ rírì pé Ifá kí náà fẹ́ fi ṣe, ní tá a fẹ́ fi ṣe inú àwùjọ wa ti pọ̀. Bàbá wa àgbà kí n bẹ̀rẹ̀ kíákíá. Bàbá wa Ifátúndé Adégbóyèga Àmọ̀ó, ọba Ògbóni alájẹ gbogbo àgbáyé. Ọ̀rọ̀ ti kàn yín sà, a ti fẹ́ wálé bá àwọn tó fẹ́ fi tó wà nílùú èbó fẹ́ kọ́ ọmọ ránṣẹ́ sílé, àwọn tó wà nídàálẹ̀ fẹ́ kọ́ ọmọ ránṣẹ́ sílé káwọn èèyàn wá lọ kọ́fá, àti ní ìdílé ẹ̀kọ́ Fá tí ó wà modernized, ẹ máa ṣe bí ilé ìwé tí ó jẹ́ ilé ìwé gangan, àti ní ìdílé ẹ̀kọ́ Fá. Bàbá wo Òkìkíọlá Agbábíàká, ààrẹ Ògbóni alájẹ gbogbo àgbáyé, ọ̀rọ̀ ti kàn yín. Ẹ bá wa dìde sí kinní yìí káwọn tá à ń bí ó mọ́ jẹ ìyà táwa jẹ, ìyà amúnisìn yìí pọ̀. Bàbá wa ààrẹ àgbáyé, ẹ̀yin ni màá bẹ̀ kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀, ẹ bá wa bá kábíyèsí wa Ọ̀jájá second Ọọ̀ni of Ifẹ̀, ẹ bá wa sọ fún wọn bí wọ́n ti fún wa nílẹ̀ ńláńláńlá ká fi kọ́lé Ifá àgbáyé yẹn. Bàbá yẹn dá púpọ̀, kán tó jọ kán tó dákun kán tó dábọ̀. A ní ìdí ilé ẹ̀kọ́ institution Fá, a ní ìdí ẹ̀, kán dákun kán ràn wá lọ́wọ́. Bàbá wa Ifáládé Onífádé Àràbà ilé Àpòmù, ọ̀rọ̀ ti kàn ẹ̀, dákun a fẹ́ darí wálé, a fẹ́ wá kọ́fà, wa gẹ́gẹ́ fẹ́ kọ́, àwọn èèyàn wa fẹ́ kọ́, àwọn ọmọ tá a bí wọ́n fẹ́ kọ́. Ẹ dá lè kẹ́ ẹ dá ìdí iṣẹ́ yìí, ìdí ìṣẹ̀ṣe àwọn baba ńlá baba yín ibẹ̀ lẹ́gbàgùn kì í bẹ̀ láyé fi mọ̀ yín, orúkọ rẹ̀ ni wọ́n ń sọ yín ní gbé yín ga. Ẹ bá wa ṣiṣẹ́ fún kinní ẹ dákun, ẹ dákun. Bàbá wa Àrẹ̀mú Ọbàrìṣà, bàbá wa Àrẹ̀mú Ọbàrìṣà nílùú Àbújá, ọba orí àpáta tó jọba lẹ́lẹ̀ lọ. Ẹ dákun torí Ọlọ́run, ọ̀rọ̀ ti kàn yín, ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀, ẹ bá wa ṣiṣẹ́ lórí à. Bàbá Arẹ́gbẹ́ṣọlá ní ọ̀dọ̀ wa ní Abẹ́òkúta lẹ́gbàá, bàbá Arẹ́gbẹ́ṣọlá olórí olúwo gbogbo Ẹ̀gbá nìyẹn. Ẹ dákun ọ̀rọ̀ ti kàn yín. Bàbá wa Àrẹ̀bà nílùú Ifẹ̀, bàbá wa Àràbà lẹ́dẹ̀, bàbá wa Àràbà ìlú Òṣogbo, bàbá wa Àràbà ìlú Ìbàdàn, bàbá wa Àràbà Ìjẹ̀bú. Ẹ dákun ẹ bá wa dìde sí kinní ìtorí Ọlọ́run, ẹ ràn wá lọ́wọ́, a fẹ́ padà lé. Ẹ dá lé ìwé lẹ̀ wọ́n máa Fá méjì kán máa kọ́ wọn. Bí ò bá tí ì ṣe é ṣe ní aláàárọ̀, táwọn ọmọ yín bá ti tilé ìwé lọ́sàn-án, kán máa lọ ilé ẹ̀kọ́ Fá. Má ṣe máa lọ ilé kéwú yẹn, ẹ wá olùkọ́ méjì, ẹni tó ọmọ tó bá gbé Fá méjì kó lọ rè máa kọ́ wọn bẹ̀. Ẹ já bẹ̀rẹ̀ báyẹn náà. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. Ẹ wo iye ìlú kọ̀ọ̀kan, ẹ wo iye mọ́sálásí tí ń bẹ ńbẹ̀, ẹ wo iye ìlú kọ̀ọ̀kan, ẹ wo iye chọ́ọ̀chì tí ń bẹ ńbẹ̀. Káwa má rí ilé ẹ̀kọ́ Fá kankan. Àdèdè apàdà alẹ́ àti wá fẹ́ padà alẹ́ báyìí, ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀yin tọ́rọ̀ ikọ̀ ìgbọ̀ngbọ̀n ní Ààrẹ Gani Adams, ẹ̀yin tó kàn ìgbọ̀ngbọ̀n ní
ẹ bá kò sí president wa létí Yorùbá làwọn náà intade ń sọ yé wọn àti ní ìdí institution tó jẹ́ títí fá àwọn kan ti kọ́ láàbọ̀ nílé ẹ̀kọ́ fa ẹ̀dá institution ẹ̀lẹ̀ wọ́n máa darí wọn àjọṣe yé pọ̀ ní ibìkan la máa ti bẹ̀rẹ̀ ọlá ojú ń tíà kò ṣe present láwùjọ mọ́ tí ìbáṣẹ yìí tẹ́ ẹ̀ kú òǹdí ẹ̀ láti lẹ̀ ẹ̀rù ń ba kó wá nísìnyí gbogbo àwọn tó fẹ́ yà kú òǹbí tán wà tẹ́lẹ̀ ẹ̀rù ń ba àwọn pé bó làwọn ó padà sí ẹ dákun ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ dákun